Káàsán gbogbo lé. Mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè o. Lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin. Season wà ló ń kí láti orí Oduduwa TV rédíò. Mo fẹ́ sọ ọ̀rọ̀ pàtàkì kan ni. À ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan pé àwọn Ominira 2022 tí ó jẹ́ tí àwọn adarí náà àwọn ẹgbẹ́ náà jẹ́ Onitiri. Wọ́n ń gbìmọ̀ láti gba ìjọba tipátipá láti lè máa darí orílẹ̀-èdè Yorùbá. Mo fẹ́ kí ó yé wa pé àwa ò lọ́wọ́ sí o. Àwọn kan náà lọ ṣe Ominira 2022 tí gbogbo ẹ̀rí ṣáà ti bó ṣe wà. A lè fi jàgídíjàgan gba ìjọba. Kì í ṣe bẹ́ẹ̀. Àwọn náà lọ rán àwọn èèyàn lọ sí registration kan lọ ká àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ kan ká wọn mọ́lé kan wá sọ fún wọn kan bẹ̀ sí ní sọ ka ọ̀rọ̀ táwọn kọ́ lẹ̀ kan kà á ta. Àmọ́ èmi ti rí ní tó ṣẹlẹ̀ ń sìn. Ẹ ṣàkíyèsí pé láti ìgbà tó ti mú àwọn tí wọ́n lọ ṣe kíní ọ̀hún sìn, a gbọ́ lọ́dọ̀ àwọn Onítìrí àti àwọn tó kù lórí ọ̀rọ̀ yẹn. A mọ̀ bóyá wọ́n kàn fi àwọn arákùnrin yẹn síbẹ̀ ni. Ẹ jẹ́ ká fi yẹn kọ́gbọ́n o. Àwa tá à ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation tọkàntọkàn, àwa ṣe adẹ̀so mọ́ ọ̀nà bí Professor BANJI AKINTOYE àti olóyè Sunday IGBOHO bí wọ́n ṣe ń ṣe ètò ìlétòlétò pẹ̀lú ẹ̀sọ̀. Kì í ṣe ọ̀rọ̀ jàgídíjàgan o. Àwa ò lọ́wọ́ sí jàgídíjàgan rárá. Nǹkan tí àwa bá wá ni pé kí a la ojú àwọn èèyàn wa, pé kí àwọn èèyàn wa kan lè béèrè pẹ̀lú ẹ̀tọ́ wọn pẹ̀lú òfin ìlú pé referendum yẹn o ń ta fẹ́ rèé o, ó dẹ̀ máa fi sínú ìwé òfin ìlú pé referendum ló máa wáyé. Ńgbà yẹn gbogbo wa àá wá lè dìbò. Ṣá fẹ́ dúró papọ̀ pẹ̀lú Nàìjíríà, àbá fẹ́ dá dúró. Mo kàn fẹ́ ní pé kí n túbọ̀ ṣàlàyé àárín yẹn dáadáa ni. Àwa ò lọ́wọ́ sọ̀rọ̀ pé èèyàn kan fẹ́ lọ gbàjọba pẹ̀lú tipátipá o. Àwa ò lọ́wọ́ sí o. Àwọn tó wà nínú Onítìrí tó ń sọ mọ́ Onítìrí ló ń gbìmọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwa ò lọ́wọ́ sí o. Mo kàn fẹ́ fi ṣe yẹn ṣe ọ̀rọ̀ tí gbogbo wa ká tẹ́tí sí ká dẹ̀ bá wa pín. Jẹ́jọ́ bí a bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ bá wa pín kí ó lè lọ yíká kí àwọn èèyàn kan lè mọ̀ pé n tí a fọwọ́ sí ni pé kí a jọ jíròrò lórí ọ̀nà àbáyọ. Jàgídíjàgan ò lè gba Yorùbá nation fún wa. Aláti dúró papọ̀ wa ká dẹ̀ dúró lórí òtítọ́ wa kí a dẹ̀ sọ àwọn èèyàn wa jí kí wọ́n lè béèrè ẹ̀tọ́ wọn lábẹ́ òfin tí a wà ń sìn, abẹ́ òfin ìlú tá a wà ń sìn tí a jẹ́ adarí ẹ̀. Àwọn a máa lo agbára yẹn láti fi rí pé wọ́n fi referendum sínú ìwé òfin. Ọ̀nà tí a fi lè gba Yorùbá nation òun ni a ti sọ yẹn. Ẹ wo àròjì báyìí lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn káàrọ̀ òjì lẹ́ẹ̀kan sí. Ẹ bá wa pín ètò yìí. Àwa ò fọwọ́ sí pé kí wọ́n fi jàgídíjàgan kan lọ fi gba ìjọba. Àwa ò lọ́wọ́ sí o. Treason náà pè yẹn léèbó. Àwa ò lọ́wọ́ sí. Ẹ ṣeun gan ni. Season wà lókè láti orí Oduduwa TV rédíò. Kò ní túwà kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè. Àdélẹ̀ rí Yorùbá nation á tẹ̀ wá lọ́wọ́. Àmọ́ ẹ jẹ́ ká sowọ́ papọ̀. Ẹ jẹ́ kí ohun wa kó ṣe kan. Ọ̀nà pé èèyàn kan máa lọ gba kíní pẹ̀lú irọ́ o. Lè gba kíní tipátipá rárá o. Àpẹẹrẹ àti ní 1 billion naira. Àwọn ìjọba Nàìjíríà dẹ̀ ní àìmọye billion trillions lóṣooṣù. Ẹ jọ̀ọ́ ẹ já rò dáadáa o. Ẹ jẹ́ kó yé wa. Àwa dúró fún Yorùbá nation àmọ́ kì í ṣe ọ̀rọ̀ jàgídíjàgan. Àwa ò sọ mọ́ ọ̀rọ̀ tí àwọn Onítìrí sọ o. Àwa ò sí lọ́wọ́ sí ìjọba Adélé àbí ìjọba Adélé àbẹ̀rẹ̀ ṣe ń pè é. Lọ́wọ́ sí dẹ̀ fẹ́. N táwa fẹ́ ni kí a jọ ṣe ìgbésẹ̀ tí ó máa fi di pé referendum máa wà nínú ìwé òfin ìlú Nàìjíríà. Lábẹ́ yẹn àwa lè sọ fún àwọn èèyàn wa ẹ dìbò ṣe fẹ́ dúró àbí abẹ́ fẹ́ ká máa lọ. Báwa ṣe rí nìyẹn. Ẹ ṣeun àròjì báyìí lọ sí season wà lókè láti orí Oduduwa TV rédíò 2. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí Oduduwa TV rédíò 2 kẹ́dẹ̀ pín ètò yìí. Ẹ ṣeun a dúpẹ́ gan ni. Ó dìgbà kan náà a tún máa rí yín bá. Ẹ ṣeun ó dìgbà kan. Ẹ ṣeun ó dàbọ̀.